èyí àrà ẹ wo ohun tí wọ́n ṣe fáwọn akẹ́kọ̀ọ́bìnrin tí kò wọ bra ní fásitì OOU. awuyewuye tó gbóná janjan ló ń lọ lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí nípa òfin tuntun kan tí iléèwé gíga Ọlábísí Ọ̀nàbànjọ Yunifásítì OOU èyí tó wà ní ìlú Àgọ́-Ìwòye nípìnlẹ̀ Ògùn ṣẹ̀ṣẹ̀ ṣe láti dẹ́kun àṣà ìmúra jágbajàgba tó gbòde èyí táwọn akẹ́kọ̀ọ́bìnrin wọn ń kàṣà rẹ̀. ọ̀rọ̀ náà sì ti di èyí táwọn èèyàn ń gbà bí ẹni gbàgbà ọtí. bó tilẹ̀ jẹ́ pé àwọn aláṣẹ iléèwé ọ̀hún kò tí ì tẹ àtẹ̀jáde kan pàtó, bẹ́ẹ̀ ni èyíkéyìí nínú àwọn alákòóso fásitì náà kò tí ì sọ̀rọ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ gan-an. àmọ́ fọ́nrán fídíò kan tó gorí afẹ́fẹ́ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2025 yìí ló dá fàǹfà tó bí àwọn èèyàn nínú lórí ẹ̀rọ ayélujára sílẹ̀. nínú fídíò oníṣẹ́jú àáyá 10 náà ó ṣàfihàn àwọn akẹ́kọ̀ọ́ fásitì OOU tí wọ́n wọnú ọgbà iléèwé láti lọ ṣe ìdánwò tó ń lọ lọ́wọ́. bẹ́ẹ̀ la sì tún rí àwọn òṣìṣẹ́ iléèwé náà tí wọ́n ń dá àwọn akẹ́kọ̀ọ́bìnrin dúró, wọ́n ń yẹ̀ wọ́n wò bí wọ́n ṣe ń wọlé. àmọ́ ohun tó yààyàn lẹ́nu ni pé àwọn òṣìṣẹ́ yìí tún ń bẹjú wo àwọ̀tẹ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́bìnrin látòkè. wọ́n ń yẹ àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí kò wọ kọ́mú èyí tí wọ́n ń pè ní bra tàbí brassiere lédè òyìnbó wò. ó sì jọ pé wọn kò gbà kí àwọn akẹ́kọ̀ọ́bìnrin bẹ́ẹ̀ wọlé lọ ṣèdánwò tí wọn ò bá wọ bra. ìṣẹ̀lẹ̀ yìí ló mú káwọn èèyàn tó rí fídíò náà bẹ̀rẹ̀ sí í dáṣà pé ó wọ àǹkárá ò jẹ sẹ̀mó la ti ń gbọ́ rí. àmọ́ ní OOU báyìí ó wọ bra ò ṣèdánwò ló tún gbòde o. bẹ́ẹ̀ ni wọ́n ń lo àmì #NoBraNoExam sábẹ́ ọ̀rọ̀ wọn gbogbo. oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye ni fídíò yìí ti dá sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára bá a ṣe ń sọ yìí. bí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó ń fèsì lábẹ́ fídíò náà ṣe ń gbóṣùbà fáwọn aláṣẹ fásitì OOU pé ìgbésẹ̀ tí wọ́n gbé náà dára, tí wọ́n sì ń bẹnu àtẹ́lu àwọn ọmọbìnrin àsìkò yìí pé wọ́n ti fẹ́ràn oge àṣerége àti ìmúra tí kò yẹ ọmọlúàbí jù. bẹ́ẹ̀ làwọn míì koro ojú gidigidi sí òfin tuntun náà àti báwọn òṣìṣẹ́ OOU ṣe ń garùn wo kọ́mú àwọn akẹ́kọ̀ọ́bìnrin láti lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá wọ́n wọ bra àbí wọn kò wọ̀. wọ́n ní pálapàla ìsùn àpàlà gbáà lèyí jẹ́, àti pé níṣe ni wọ́n kàn fẹ́ mọ̀ọ́mọ̀ wọ́ àwọn akẹ́kọ̀ọ́bìnrin nílẹ̀ nítorí ayé ti lajú kọjá irú òfin rádaràda bẹ́ẹ̀. àwọn kan tiẹ̀ sọ pé ìkọjá àyè gbáà ni ohun tí àwọn aláṣẹ iléèwé fásitì OOU ṣe yìí. wọ́n ní bí ẹni fi ẹ̀tẹ̀ sílẹ̀ lọ pa làpálàpá lèyí jẹ́. ọ̀rọ̀ bí akẹ́kọ̀ọ́ yóò ṣe mọ̀wé tí yóò sì yege ló yẹ kó múmú láyà wọn ju kí wọ́n máa wá obìnrin tó wọ bra àti èyí tí kò wọ kọ́mú kiri lọ. ẹnìkan tó pe orúkọ ara rẹ̀ ní Eze Eluche sọ pé ìwà gọ̀ǹgọ̀ṣù èdà rẹ̀ ti wá gbòde ní Nàìjíríà báyìí o, kí odidi iléèwé ìjọba máa ṣe òfin òwò kọ́mú òṣèdánwò fáwọn akẹ́kọ̀ọ́bìnrin. àmọ́ ó jọ pé òfin yíyẹ àwọn akẹ́kọ̀ọ́bìnrin wò bóyá wọ́n wọ bra àbí wọn kò wọ̀ lásìkò ìdánwò kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní fásitì OOU. akẹ́kọ̀ọ́bìnrin kan tí kò fẹ́ dárúkọ ara ẹ̀ sọ pé gbogbo ìgbà tá a bá fẹ́ ṣèdánwò ni irú èyí máa ń ṣẹlẹ̀, kò jẹ́ tuntun. wọ́n máa yẹ̀ ẹ́ wò bóyá o wọ bra. ó ti ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀kan rí, bó tilẹ̀ jẹ́ pé ó rí bákan lára mi. fásitì OOU àti òfin dúdú wọn lẹ́rí yẹn o, gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn yìí fún Ìta Fàájì Online.